قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وأن تؤمن بالقدر خيره وشره. eléyìí ni àwọn orígun mẹ́fẹ̀ẹ̀fà tí ìmánì ní tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí ó ṣe àlàyé rẹ̀. Àkọ́kọ́ ń bẹ ní an tu'mina billahi wa an tu'mina billah, kò nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run, wa malaikatihi àti àwọn màláíkà Ọlọ́run, wa rusulihi àtàwọn òjíṣẹ́ Ọlọ́run, wa kutubihi àtàwọn tírà Ọlọ́run, wa liyawmil akhir àti ọjọ́ gbẹ̀yìn ọjọ́ alkiyama, wa an tu'mina bil qadar, kí yóò sì gba kádàrá gbọ́, khayrihi wa sharrihi, orí lọ́jà sí ni àbí ìdàkejì rẹ̀. Eléyìí ni àwọn arkan, àwọn oríkèé tí ń bẹ fún ìmánì tí Ọlọ́run fẹ́ kí gbogbo àwọn tá a bá jẹ́ mùsùlùmí kí á gbàgbọ́. Àwọn mẹ́fà yìí ló ń parapọ̀ ní jẹ́ ìgbàgbọ́ fún mùsùlùmí, ní jẹ́ ìgbàgbọ́ fún mùmínì. Ìgbàgbọ́ yìí wá ṣe pàtàkì tí a gbọ́dọ̀ máa mójútó, tí a gbọ́dọ̀ máa rí i pé a ó máa ṣe kíni o, a ó máa ṣe iṣẹ́ tọ àwọn ìgbàgbọ́ yìí, tí a sì gbọ́dọ̀ mọ̀ pé kíní yìí ṣe pàtàkì nínú ìgbésí ayé wa. Gbogbo ohun t'Ọlọ́run bá ṣe fún ẹ̀dá láyé tí ó bá ti sí ìmánì ń bẹ, ká mọ̀ pé Ọlọ́run ò ṣe nǹkan kan fún un. Gbogbo ohun tí èèyàn bá wá di pé ó wá jẹ́ pé ó kù díẹ̀ káàtó fún un, t'Ọlọ́run bá ní kí ìmánì yìí sì wà fún un, kó máa dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala. Ìmánì yìí ṣe pàtàkì débi pé Ọlọ́run bá ń sọ nínú suratul Asr, a'udhu billahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim, wal 'asr innal insana lafi khusr illa alladhina amanu wa 'amilus salihat wa tawasaw bil haqqi wa tawasaw bis sabr. Ọlọ́run bá ń búra pẹ̀lú àsìkò tí ń sọ wípé àwọn ènìyàn tẹ́ rí yẹn lápapọ̀ kálukú wà nínú òfò. Àwọn tí ò sí nínú òfò, tí Ọlọ́run bá yọ kúrò nínú òfò, tí wọn ò ní ṣòfò láyé àtàlkìyámà, àwọn náà ni ẹni tó bá ní ìmánì pẹ̀lú Ọlọ́run ọba, tí wọ́n sì ń hùwà dáadáa, tí wọ́n ń sàsọ́lẹ̀ rí fún ara wọn, wọ́n sì tún sọ àsọ́lẹ̀ sùúrù fún ara wọn. Láàrin yìí a ó rí i pé bí ayé ṣe tó yìí, àṣepìyàn bá ní ìmánì, gbogbo ìgbésí ayé tó bá wulẹ̀ kó máa gbé inú òfò lọ́wọ́. Ẹni t'Ọlọ́run bá wá ní kó ní ìmánì, kó máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, kó máa wá bí ó sì máa ṣe pẹ̀lú pé bí ìmánì yóò ṣe ń ṣe kíni o, kò sí ní máa dínkù, tí ìmánì rẹ̀ máa lékún ní èyí wọn lọ́yẹ kó máa wá káàkiri. Gbogbo àwọn ẹ̀ṣẹ̀, ká máa ṣe oríṣiríṣi ẹ̀ṣẹ̀ káàkiri, èèyàn ń parọ́ ni, ó ń jalè ni, ó ń ṣírílẹ̀ káàkiri ni, ó ń bá yẹn nú jẹ́ káàkiri ni, àbí ń ṣe oríṣiríṣi àwọn ìwà ọ̀daràn káàkiri, ká máa mú kan mọ́kan, ká máa pè nǹkan mí tí sọ Ọlọ́run ọba, kí a máa kírun lásìkò rẹ̀, kí a máa kó àwọn ọmọ ọlọ́mọ nílùú kan, ká máa kó wọn sílùú míì, ká máa rò pé oríire ni, ká máa rò pé bóyá ń ṣe nǹkan tí ó jẹ́ nǹkan oríire ni tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ ni. Gbogbo t'Ọlọ́run ọba ò fẹ́ pátápátá lóríṣiríṣi, ká máa mu sìgá, ká máa mu gbó káàkiri, ká máa mu ọtí, gbogbo oríṣiríṣi àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí ń máa ń jẹ́ kí ìmánì yẹn dínkù ni, ń máa ń jẹ́ kí ìmánì yẹn lẹ ni, ń máa ń jẹ́ kí ìmánì yẹn wálẹ̀ ni. Ìwọ ọmọ ìyá mi tó ń gbọ́ mi, gbìyànjú kó o sì bẹ Ọlọ́run ọba k'Ọlọ́run kó ṣe ní rọrùn fún gbogbo wa ní àpapọ̀, bí ìmánì rẹ̀ ó sì máa lékún, bí ó sì máa lòkè sí, bí ó sì ṣe máa ṣe kíni o, bí ó sì máa ní agbára sí ni. Má jẹ́ kí ìmánì rẹ̀ máa bàjẹ́, má jẹ́ kí ó máa dọ̀tí, má jẹ́ kí ìmánì rẹ̀ máa gbó. Eléyìí ni a fi wá gbé ètò yìí kalẹ̀ yìí pé, torí ẹ̀ la ṣe gbé ètò yìí kalẹ̀ yìí pé a ó máa sọ̀rọ̀ nípa àwọn tó lè máa jẹ́ kí ìmánì yẹn máa lọ sókè, tó lè jẹ́ kí ìmánì yẹn kó máa ṣe kíni o, kó máa di ọ̀tun, bí a sì fẹ́ sọ ìmánì wa di ọ̀tun. Naam, a ó rí i pé ìmánì tẹ́ rí òun, ń máa ṣe kíni o, ń máa ń lékún, bẹ́ẹ̀ sì ni ń máa ṣe kíni o, ń máa ń dínkù. Pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run ọba tí ń sọ báyìí pé àwọn kan bẹ nínú àwọn èèyàn tí wọ́n sọ fún wa nínú surat Ali Imran, alladhina qala lahumun nasu inna an-nasa qad jama'u lakum fakhshawhum fazadahum imanan wa qalu hasbunallahu wa ni'mal wakil. Èyí tí a fẹ́ fi ṣe ìjẹ́rìí ọ̀rọ̀ yẹn ni pé fazadahum imanan, Ọlọ́run ọba ṣe kíni o, ó ṣe àlékún ìmánì fún wa. Ọlọ́run ọba ṣe kíni o, Ọlọ́run ọba ṣe àlékún ìmánì fún wa. ń bò mí sọ pé wa ma zadahum illa imanan wa tasliman. Ọlọ́run ọba ó mú àwọn àyà kan wọnú al-Qur'an tó yá sí pé ń tọ́ka lérí pé èèyàn máa ń lékún ní ìmánì. Ọlọ́run ọba máa ń ṣe àlékún ìmánì fún ẹ̀dá. Tí a bá wá ti àtàrà ọ̀rọ̀ yìí náà wò, a ó rí i pé ìdàkejì rẹ̀ ni pé èèyàn tó máa ń dínkù, ìmánì yẹn sì tó máa ń kíni o, ń tó máa ń lọlẹ̀ látara ẹ̀ṣẹ̀. Ohun tí máa wá mú ìmánì lékún, òun náà níṣẹ́ dáadáa, òun ni kí a máa tẹ̀lé t'Ọlọ́run ọba, òun kí a máa bẹ̀rù Ọlọ́run ọba, òun ni kí a máa jìnnà sí ẹ̀ṣẹ̀ Ọlọ́run ọba. Ohun tí wàá máa mú kí ìmánì yẹn máa dínkù, òun náà ni kí a máa ṣẹ̀ Ọlọ́run ọba, kí ó máa hùwà tó jásí pé Ọlọ́run ọba ò fẹ́, ní t'Ọlọ́run ní kó máa ṣe kó máa ṣe. Gbogbo àwọn nǹkan báyìí ń máa ń jẹ́ kí ìmánì yẹn máa dínkù ni. Nígbà tó ti wá mọ̀ bẹ́ẹ̀ pé o ti ṣẹ̀ Ọlọ́run ọba látijọ́ yìí, wọ́n náà ti mọ gbogbo orúurú ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀. Ìjọ́ wo ló ti kírun káyìn, ìjọ́ wo ló ti kírun jàmáà káyìn, ìjọ́ wo ló ti kírun ká tó wá nínú jàmáà, ká tó wá lọ kírun mọ́sálásí,
ìwọ náà wo oríṣiríṣi àwọn tó ti fi ẹnu da ilé wọn rú, ìwọ náà wo oríṣiríṣi àwọn èèyàn tó já sí pé ọ̀rẹ́ ni wọ́n ti sọ wọ́n di ọ̀tá, ìwọ náà wo oríṣiríṣi àwọn ìwà tó ń wù tí ó bá t'Ọlọ́run ọba mu, wo oríṣiríṣi àwọn ọmọ ọlọ́mọ tó já sí pé o ti mú wọn, o ti bà ìgbésí ayé wọn jẹ́ látara pé o ò bùkítà pẹ̀lú ìgbésí ayé wọn, oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n náà ti ṣe nínú sìná ṣíṣe, oríṣiríṣi ọtí tó ti mú, oríṣiríṣi sìgá tó ti mú, oríṣiríṣi àwọn ìwà àṣà tí Ọlọ́run ọba ò fẹ́ tó ti wù, oríṣiríṣi gbogbo àwọn tó ti fi ẹnu rẹ sọ, ohun tó ti fi ojú rẹ wò, gbogbo ìbàjẹ́ ìbàlẹ̀jẹ́ tó ti ṣe láyé láti ìgbà tí Ọlọ́run ọba ti dọ̀, dásìgbà tó ti dójúbọ́ tó ti di pé o ti gbájú wá wo bó ti wá ń ṣe Ọlọ́run ọba tó fi wá di àsìkò tó wà yìí. Ó wá tó fún ọ kó ronú kó pìwàdà látàsìkò yìí kó padà lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba, kí o túbà lọ sọ́dọ̀ Ọlọ́run ọba, kí o máa wá ọ̀nà tí o máa gbà tó já sí pé ìmánì rẹ yóò máa fi lékún tí ò ní máa dínkù, kó o sì rántí pé ọjọ́ kan bẹ tí iná yóò dilẹ̀ lẹ́yìn àṣìṣújẹ tó já sí pé ó padà sọ́dọ̀ Ọlọ́run ọba tó wọ́n máa pè ọ́ tó ní lè dáhùn mọ́. Kó tó wá dásìkò yìí wá tara ṣàṣà kó o gbìyànjú kí o wá ọ̀nà tí ó gbé gbà tí ìmánì rẹ ó sì máa lékún látara pé kó o ní taubatan nasuha, kó o túbà lọ sọ́dọ̀ Ọlọ́run ọba, kó wá wo àwọn ìgbésẹ̀ tó lè máa gbé tí ó máa fà ọ́ di ẹni tí Ọlọ́run ọba máa ṣe kíni o, tí ó sọ di ẹni tí Ọlọ́run ọba máa nífẹ̀ẹ́. Kò wá sí ọ̀nà tí a lè gbà àfi ọ̀nà tí Ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallama tí ó júwe fún wa pé ọ̀nà yìí ni ká gbà kí a fi súnmọ́ Ọlọ́run ọba, ọ̀nà yìí ni ká gbà tí ó máa jẹ́ kí ìmánì wa tí ó máa jẹ́ kí ó máa lékún tí ò fi ní máa dínkù nígbà tó bá ti mọ̀ pé ìmánì yẹn ń máa ń dínkù pẹ̀lú ẹ̀ṣẹ̀, bẹ́ẹ̀ sì ni máa ń lékún pẹ̀lú ìmáa tẹ̀lé t'Ọlọ́run ọba. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ń sọ fún wa ní àyè kan láti fi fún wa lára pé ká ṣọ́ra fún ìmáa jẹ́ kí ìmánì wa máa dínkù o, kí a sì ṣọ́ra fún kí ìmánì wa kí ó máa gbó. Ànábì sallallahu alayhi wa sallam sọ fún wa pé innal iman la yakhluqu fi jawfi ahadikum kama yakhluqu thawb. Ànábì sọ nínú hadith yìí pé ìmánì tẹ́ rí yẹn wọ́n máa ń gbó gẹ́gẹ́ bí aṣọ ṣe máa ń gbó ni, látara pé tíyẹn bá ti ń ṣe Ọlọ́run ọba ìmánì rẹ̀ ó máa gbó, tíyẹn bá wá ń sin Ọlọ́run ọba, tíyẹn ń tẹ̀lé ìlànà Ọlọ́run ọba, ìmánì rẹ̀ ó máa ṣe kíni o, yóò máa lékún nígbà tó já sí pé ìmánì yìí náà òun náà ni Ọlọ́run fi ṣe àpọ́nlé wa, òun náà ni Ọlọ́run fi ṣe àánú wa. Ní báyìí a ó máa kà fúnra wa àwọn ìgbésẹ̀, àwọn khutuwat tí ó lè jẹ́ kí ìmánìyàn tí ó lè jẹ́ kó máa lékún, tí ó lè jẹ́ kí ìmánìyàn ó máa di ọ̀tun, kó máa di tuntun nínú ọkàn wa, nínú ìgbésí ayé wa, tí ó lè jẹ́ kí a jèrè ìmánì yìí ní ayé wa tàlkìyàmà, tí ó lè mú ayé wa dáa gẹ́gẹ́ bí tàwọn aṣíwájú rere nínú àwọn sàhábà, àwọn tó tẹ̀lé wọn ni. Báwo làwa náà ó ṣe parapọ̀ tí a kò pé ìmánì wa yìí bí ó ṣe ní bàjẹ́ mọ́ wa la, bí gbogbo tí ń ṣẹlẹ̀ láyé lóríṣiríṣi àwọn nǹkan yòròyòrò, oríṣiríṣi àwọn nǹkan afẹ́, oríṣiríṣi àwọn àdá tí ó já sí pé wọ́n máa ń jẹ́ kí èèyàn tiẹ̀ máa ń torí ntọ́lọ́run torí ẹ̀ dá mọ́. Báwo la ṣe ṣọ́ra fáwọn nǹkan wọ̀nyí, báwo la ṣe rìn tá a fi ní sírìn, òun ni eléyìí tí a máa kà fúnra wa ní sísẹ̀ntẹ̀lé bi idhnillahi ta'ala. Àwọn ìgbésẹ̀ wọ̀nyí tí a máa gbé tí ó máa jẹ́ kí ìmánì wa kí ó máa lékún, kí ìmánì wa kó máa lágbára, tí ó jẹ́ kí ìmánì wa kí ó máa tuntun nínú ọkàn wa àti nínú iṣẹ́ wa àti gbogbo nǹkan tá a bá ń gbélé ayé ṣe. Àwọn ìgbésẹ̀ yìí nǹkan tó pọ̀ tí àwọn àlùfáà ṣàlàyé fún wa ni, tí wọ́n sì dárúkọ fún wa ni, ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ṣe sọ nínú ètò yìí pé gbogbo nǹkan tá a bá máa bára wa sọ a máa ṣe ní ṣókí léyìí tí ó máa ṣe wá láǹfààní tó já sí pé kò ní pọ̀ jù púpọ̀ débi pé yóò wá sú wa. Ló jẹ́ ká wá mú àwọn tí ó jẹ́ àwọn pàtàkì jùlọ tó já sí pé a ọ̀rá ṣe ní ṣókí a fi bára wa sọ̀rọ̀ nípa àwọn khutuwat, nípa àwọn ìgbésẹ̀ tí ó máa jẹ́ kí ìmánì wa tí ó máa jẹ́ kí ó máa lékún ní gbogbo ìgbà. Kí Ọlọ́run ọba ọba lè kí ọlá subhanahu wa ta'ala kí ó ṣàánú fún wa, kí ó ràn wá lọ́wọ́, kí ó máa jẹ́ kí ìmánì wa kó máa lọ sókè, kó máa jẹ́ kí ìmánì wa kó máa lágbára. Gbogbo tí a ti ṣe nínú àwọn ẹ̀ṣẹ̀ kí Ọlọ́run kó ṣe àforíjì rẹ̀ fún wa, kí Ọlọ́run kó síjú àánú rẹ̀ wò wá, kó jẹ́ kí a bá Ọlọ́run ọba ní ẹni tí Ọlọ́run ọba yóò yọ́nú sí wa, lẹ́ni tí Ọlọ́run ọba kò ní bínú sí wa. Gbogbo tí a bá ṣe ní oore ní iṣẹ́ dáadáa kí Ọlọ́run kó gbà lọ́wọ́ wa, kí ó síjú àánú rẹ̀ wò wá. Torí àwọn nǹkan báyìí láti pé ká lè fi bá Ọlọ́run ọba pàdé ní ẹni tí ó yọ́nú sí wa ní dáadáa ni a fi máa wò pé ó ṣe pàtàkì fún wa jùlọ kí a máa dáàbò bo ìmánì wa látara ká máa wà dáadáa, gẹ́gẹ́ bí a sì máa ka àwọn khutuwati fúnra wa lẹ́yìn ìgbà tí yẹn bá ti ní tauba tó túbá lọ sọ́dọ̀ Ọlọ́run ọba tán. Ohun tó kù fún náà ni pé kó máa mójútó àwọn iṣẹ́ ìmánì tí ó máa jẹ́ kí ìmánì rẹ̀ kí ó dáa lọ́dọ̀ Ọlọ́run ọba.